Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ilala alawalu alakiru asọhiru abatinu Ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde yé aláràgbà yìí dàníyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú kún rẹ̀ la fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣe. mo kí gbogbo wa lọ́lọ́kan ọ̀jọ̀kan wa mo kí ọkùnrin náà wa mo kí obìnrin mo kí ọmọdé bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ̀ ní àǹfààní tẹ̀ ń wò mí ní òní ojú yín tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ mi etí náà ní dì èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. tí Ọlátibóyè tí ayé mọ̀ sí ń jẹ́ lórí ètò yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ àwọn nǹkan tí agbédánítà máa ń ṣe a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àti egbò bẹ́ẹ̀ sì ni a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá ẹ wá rí ní òní kí ni nǹkan tí a fẹ́ bára wa sọ kí ni nǹkan tí a fẹ́ bára wa sọ a fẹ́ bára wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ewé àti egbò gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ náà ni àìní lè sọ mọ́ Ọlọ́run má fi kàn mí má fi kàn gbogbo wa àìní lè gbọ́ mọ́ náà Ọlọ́run má fi kàn gbogbo wa èyí tá gbọ́ tá à ní gbọ́ mi mọ́ Ọlọ́run má jẹ́ ká bá wọn gbọ́ èyí táwa náà sọ tá à ní fi sọ mí mọ́ Ọlọ́run má jẹ́ ká bá wọn sọ ẹ má gbàgbé láti subscribe sí ètò ìkílẹ̀ kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mìíràn tá a ti ṣe àti èyí tí a ti ṣe torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ mo wá tún fi àsìkò fi kí gbogbo alẹ́ kan sí tó bá yẹ pé àárọ̀ ni àwa mo kí gbogbo ẹ káàárọ̀ tó bá jẹ́ pé ọ̀sán òní àwà mo kí gbogbo ẹ káàsán tó bá jẹ́ pé alẹ́ òun náà ni àwà ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kẹ́ máa wò mí mo kí gbogbo ẹ káalẹ́ ojú yín tí ẹ fi ń wò mí lẹ́ẹ̀kan sí ojú yóò ní fọ́ o ẹ wá rí kí ni nǹkan tí mo mú wá fún wa ní òní kí ni nǹkan tí mo mú wá fún wa ní òní òun náà ni àsèjẹ àánú tá a tún mọ̀ sí àsèjẹ àṣírí bíbò tí a bá ń sọ̀rọ̀ nípa àsèjẹ àṣírí bíbò mo máa ń sọ àwọn ọ̀rọ̀ kan kí ni ọ̀rọ̀ náà ni pé tí a bá ń sọ̀rọ̀ nípa nǹkan àṣírí bíbò tàbí nǹkan àánú mo sọ nínú àwọn ìràwọ̀ nígbà tí a kọ́ bẹ̀rẹ̀ fídíò a kọ́ bẹ̀rẹ̀ láti máa ṣe YouTube nípa àwọn ìràwọ̀ kan tí oògùn kì í fi bẹ́ẹ̀ jẹ́ lára wọn kì í ṣe pé kò ní jẹ́ àmọ́ a máa lọ́ra jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó ní àdára wa mọ̀ irú èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ń sìn ó lójú nǹkan tí mo lè lò nínú egbòogi ìwọ tó ń wò mí náà ó lójú nǹkan tí ìwọ náà lè lò nínú egbòogi àmọ́ ṣé wá rí egbòogi kan wà tó yẹ pé general ni ìran ìràwọ̀ ni o ìran ìràwọ̀ omi ni o atẹ́gùn ni o iyẹ̀pẹ̀ ni àti iná ni o àwọn egbòogi kan wà tó yẹ pé general ni tí ó lè ṣiṣẹ́ lára wọn tí ẹ bá ti máa ń fọ́lò mi láti ìgbà tá a ti ń sọ̀rọ̀ nípa ìràwọ̀ mo yànnàná ọ̀rọ̀ kan lórí àwọn ìràwọ̀ omi nǹkan tán lè máa lò àti ìràwọ̀ atẹ́gùn mo ṣàlàyé ọ̀rọ̀ lórí wọn tí ìwọ bá wà lára àwọn kan tó jẹ́ pé ó máa ń lo nǹkan kì í fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ lára ẹ̀ ó ti lélẹ́yìí kì í fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ lára ẹ̀ ó ti lo ti ọ̀hún kì í fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ lára ẹ̀ má blame ẹnì kankan má blame ara tiẹ̀ náà ara tọ́lọ́run dá ẹ ni àmọ́ tó bá ti wá discover ara ẹ̀ báyìí wà wá jókòó wà wá wò pé kí ni nǹkan tó máa kù láti máa ṣe ṣèwádìí ara ẹ̀ dáadáa dúró èmi tí mo ń sábà yẹn sọ̀rọ̀ ń sìn ó lójú nǹkan tí mo lè lò mo máa ń sọ fáwọn èèyàn tí wọ́n bá mi ní iṣẹ́ kan tí mo bá ń ṣe wọ́n bá ní nǹkan kan o èyí tí mo mú wá fún wa ní òní pẹ̀lú àṣẹ Ọlọ́run àti ìràwọ̀ yẹ̀pẹ̀ ni o àti ìràwọ̀ omi ni o àti ìràwọ̀ iná ni o àti ìràwọ̀ atẹ́gùn ni o ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ láṣẹ Ọlọ́run á rí ìyàtọ̀
àríyá ẹlòmíì wà tó yẹ pé tó bá ti lo nǹkan iṣẹ́ àánú ọjọ́ yẹn náà ni ó dẹ̀ ti mọ̀ rí iṣẹ́. Àwọn ẹlòmíì wà tó yẹ pé tí ò bá ti pọ́sẹ̀ kan lára wọn wọn ò ní rí. Àwọn ẹlòmíì dẹ̀ wà jẹ́ pé a máa lọ́ra ó lè tó bí oṣù kan kọ́sẹ̀ tó máa wá rí ìyanu Ọlọ́run lórí nǹkan tí wọ́n lò lára wọn. Èyí tí mo wá fẹ́ mú wá yìí o, mi ò lè fún yín ní 100% wípé gbogbo ìràwọ̀ pátá òun ló lè ṣiṣẹ́ fún. Àmọ́ lénìí o, bí mo ṣe ń sọ̀rọ̀ yìí o, mò ń gbàládùra pé ìwọ tó ń wò mí yìí o, èyí tí mo fẹ́ sọ yìí o, á bá ẹ lára mu láṣẹ Èdùmàrè. Kí ni nǹkan tí a fẹ́ wá? Kí ni nǹkan tí a fẹ́ wá? Ẹ jẹ́ ká wá kidney màlúù. Ó lè jẹ́ ẹyọ kan, ó lè jẹ́ méjèèjì. Tá bá lè jẹ́ tán ló dá, tá bá lo ẹyọ kan. Tó bá jẹ́ pé a lè lo méjèèjì náà ó dáa. Méjèèjì á gé ẹyọ kan sí mẹ́rin, á gé kejì sí mẹ́rin, á wá jẹ́ mẹ́jọ. Tó bá jẹ́ pé ẹyọ kan la fẹ́ lò, á gé òun náà sí mẹ́jọ. Òun la máa gé sí. Tá bá ti wá kidney màlúù yìí tá ti gé sí mẹ́jọ, kí ni nǹkan tá tún fẹ́ wá? Ẹ jẹ́ ká wá ewé ajé. Ewé ajé. Lẹ́yìn ewé ajé, ẹ jẹ́ ká wá ewé sáwórí pèpè. Tá bá ti rí ewé sáwórí pèpè, ẹ jẹ́ ká lọ méjèèjì papọ̀ pẹ̀lú ìyẹ́ agbe ẹyọ kan, ìyẹ́ àlùkò ẹyọ kan àti kódè kan. Ewé ajé, ewé sáwórí pèpè, ìyẹ́ agbe ẹyọ kan, ìyẹ́ àlùkò ẹyọ kan àti kódè kan. Ṣé wá rí ìyẹ́ agbe, ìyẹ́ àlùkò àti kódè? Ẹ jẹ́ ká lọ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ kó kúnná. Tó bá ti wá kúnná dáadáa, ẹ wá jẹ́ ká lọ ewé yẹn papọ̀ mọ́. Ata àjọsí, ẹ jẹ́ ká kó sí ká lọ papọ̀ kó kúnná. Tó bá ti kúnná, kidney màlúù tá gé yìí, ẹ jẹ́ ká dà sínú ìsasùn àsèjẹ kékeré kan. Ká wá da gbogbo egbògi tí a lọ̀ yìí, ẹ jẹ́ ká dà lé lórí. Ẹ jẹ́ ká fi òrí, ó ní a fi ń ṣe epo òrí. Ẹ jẹ́ ká dà lé lórí díẹ̀, ẹ jẹ́ ká bu òrí lé lórí díẹ̀. Ẹ jẹ́ ká fi iyọ̀ díẹ̀ sí. Ẹ wá jẹ́ ká sè kó jiná, ẹ jẹ́ ká bomi sí. Ẹ jẹ́ ká sè kó jiná. Àwọn ẹlòmíì máa ń fi magí sí àsèjẹ. Àmọ́ mi ò ní máa advice wa láti máa fi magí sí àsèjẹ nítorí pé magí kẹ́míkà kan ni lọ́tọ̀. Kẹ́míkà kan ni lọ́tọ̀. A wá lè da kẹ́míkà tá a mọ̀ tí ò sí nínú èròjà tá a fẹ́ lò ká tún fi sínú ẹ̀. Tá bá ti fi sínú ẹ̀, ó tún ti di nǹkan mìíràn nìyẹn. Ẹ wá jẹ́ ká sè é. Tó bá ti jiná, ẹ jẹ́ ká sọ sórí òṣùká kan tàbí orí pákó kan. Ẹ jẹ́ ká ṣe àdúrà sí bá bá ṣe lè ṣe àdúrà. Pé lánàá mùsùlùmí ni ẹ jẹ́ ká ṣe àdúrà sí bá náà bá ṣe lè ṣe àdúrà. Lánàá ti kírísítẹ́nì, ẹ jẹ́ ká fi ẹnu wa ká fi pè é. Ìgbà mí ó lè má jẹ́ àsèjẹ tẹ́ ẹ jẹ. Òun ni yóò ṣiṣẹ́ tẹ́ ẹ ń fẹ́. Ó lè jẹ́ àdúrà yín tẹ́ ẹ ṣe. So èròǹgbà yín lórí nǹkan tẹ́ ẹ gbé kalẹ̀, òun ni yóò ṣiṣẹ́. Tá bá ti wá ṣe tó bá rí bẹ́ẹ̀, ẹ má gbàgbé, ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run. Nítorí pé Ọlọ́run ọba, òun náà ló ń gbàdúrà ẹ̀dá. Àsèjẹ tá a jẹ, a fi pe Ọlọ́run ni. A fi pe Ọlọ́run ni. Nítorí pé ọ̀rọ̀ ẹnu wa yìí agbára ni. Ọ̀rọ̀ ẹnu wa yìí agbára ni. Ibi ọ̀rọ̀ táwa sọ tá fi ní sọ mímọ́, Ọlọ́run má jẹ́ ká bá wọn sọ. Èyí tá sọ tí ó gbé wa débi nǹkan rí, Ọlọ́run kó jẹ́ kí a máa bá wọn sọ. Ẹ wo ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ́nà líle. Ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí láti subscribe sórí ètò ìkílẹ̀ kó fún wa ní àǹfààní lórí àwọn nǹkan mi tá ti ṣe àti èyí tá ti ṣe. Bí pé èyí tá ti ṣe pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Orúkọ mi náà ni Dr. Mutiola tí bóyá lẹ́ẹ̀kan sí. Ó dàbọ̀.